afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ̀sùn mọ́ bí ètò tó ti yá. Bom 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 rọ̀bì ìlú wa ti ń dún. Bom 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 rọ̀bì àti kọrin ó yá ẹgbà tùpà wá ẹ wá Agogo Ayọ̀. Agogo Ayọ̀ lódòdè lórí Africa Magic Yorùbá. Ètò yìí yàtọ̀ sí gbogbo wọn. Èyí ń gbàṣà àti èdè wa lárugẹ ni. Fẹ́mi Ọ̀ṣìn òkú iṣẹ́ ọpọlọ. Agogo Ayọ̀ ló tún gbé dòde. Agogo Ayọ̀ tiwantiwa. Máa jọba lọ Olúwa, máa jọba lọ Olúwa, máa jọba lọ láyé wa, máa jọba lọ Olúwa, ọba tá kò lè rọ̀ lóyè, alágbára tá kò lè ṣẹ́gun ni. Ìjọba rẹ̀ dùn mọ́ wa yéye o, máa jọba lọ Olúwa. Kí la mi fọba pé ọba o, ọba aláṣẹ ọba. Kí la mi fọba pé ọba o, ọba aláṣẹ ọba. Ọba tó dáadé iná ọba o, ọba aláṣẹ ọba. Ọba tó wẹ̀wù oyè ọba o, ọba aláṣẹ ọba. Agogo Ayọ̀ lètò Ojúmọ́ Ire ni mo kí ọba, mo kí ìjòyè, mo kí baálẹ̀ ọkọ ìlú, mo kí adélébọ̀, mo kí omidan, mo kí ògowẹrẹ, mo kí lè mọ́, mo kí àfà, mo kí ọmọ lékéwú. Ibi tí ẹ bá wà ilẹ̀ rẹ nílé òní lé yín ọ̀nà òní nà yín lẹ́gbẹ̀ẹ́ ayé ọ̀nà gbé yín lọ́mọlọ. Ó jáde kò wọlé bàtí ẹ̀ láríkè ilé ẹ̀ lọ rí ẹ lọ wo ń tẹkù ẹ lọ wò ó ní àgọ́ ọlọ́pàá kò ní jẹ́ ti yẹn tẹ́ ẹ̀ dágbére fún kò ní mọ bí tẹ́ ẹ lọ. Gbogbo bí tẹ́ ẹ ti níyì ẹ̀ ní lọ bẹ̀ kẹ́ ẹ lọ tẹ́ gbogbo bí tẹ́ ẹ ti ná owó ẹ̀ ní lọ bẹ̀ kẹ́ ẹ lọ ná ojú bí tí ẹ ti ń fi ẹ fi ń wo Olúwa. Èṣù àtẹ̀ṣẹ̀ kò ní babẹ̀ jẹ́, ò ní ṣìṣe, ò ní ṣìjẹ, ẹ ò ní ṣìmú, ẹ ò ní ṣìlẹ̀tẹ̀, ẹ ò ní tójú ilẹ̀ mọ́lẹ̀. Tó bá ní kẹ́ ẹ̀ ṣìṣe kó ṣìṣe, tó bá ní kẹ́ ẹ̀ ṣìjẹ kó ṣìjẹ, ẹni tó bá ní kẹ́ ẹ̀ ṣìmú kó ṣìmú, ẹni tó bá lóhun ó fi ayé hàn yín ní wákàtí ọ̀wọ̀ ìkí Ọlọ́run kó fi ọ̀nà ọ̀run wọn ní kíákíá. Agogo Ayọ̀ lètò anágbára náà gbọ́dọ̀ máa fi àbọ̀ sí lébùté. Ní àkọ́kọ́ lórí abala bó ṣe ń lọ máa mú ìfọ̀rọ̀jomitoro tí a ṣe pẹ̀lú alàgbà SAHEED ABUBAKAR tí wọ́n ń ta mọ́tò àpàdé wọn ní ìlú Ìlọrin. A bá wọn sọ̀rọ̀, a máa mú ìtàn kékeré wá fún yín, a máa mú orin aládùn wá, a tún máa fi ẹsẹ̀ rájú, a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí ètò ètò ní Agogo. Ṣùgbọ́n ní àkọ́kọ́ ẹ jẹ́ kí a kọ́kọ́ lọ sí abala bó ṣe lọ níbi tí a ti bá alàgbà SAHEED ABUBAKAR sọ̀rọ̀. Ẹ wo nǹkan tá a mú wá. Agogo Ayọ̀ lódòdè lórí Africa Magic Yorùbá. Ètò yìí yàtọ̀ sí gbogbo wọn. Èyí ń gbàṣà àti èdè wa lárugẹ ni. Fẹ́mi Ọ̀ṣìn òkú iṣẹ́ ọpọlọ. Tó àjàdí ìkọyé rèé o, ọkùnrin jẹ́gbẹ́dọ́ bí ọbẹ̀ tápà lè ń pè. Mo tún balẹ̀ ọ̀nà fún tòní lórí ètò yẹn ètò wa. Mo dé kólókó má lè lóko, mo dé kọ́lọ́nà má lè yẹnà, mo dé kólódò má lè lódò. Ẹ̀wà tó wà nǹkan lédè tàbí kẹ́ fìdílé nǹkan ká tó jọ gbádùn àlejò mi fún tọ̀sẹ̀ yìí. Agogo Ayọ̀ lètò lọ́yẹ́ àbàlà bó ṣe ń lọ mo wà ó. Kárà ni mo wà ní ibi tán ti ń ta màálù, ayé tán ti gbé lọ́pọ̀lọpọ̀ lókè Òsè nílùú Ìlọrin. Ẹ̀mí tí mo ti láǹfààní àti fojú rinjú pẹ̀lú ọ̀dọ́ ni wọ́n, àríkànjú èèyàn ni wọ́n. Tó bàbá ẹ bá ń dá ọkọ̀ yín fún gbogbo ojú tó láǹfààní àti máa wò wá nílé. Sọlá ẹ̀káyọ̀, ó kọ́ tèmi ní SAHEED ABUBAKAR Kàníké. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìlọrin, mo sì jẹ́ oníṣòwò káràkátà ní di màálù ìgbàna bí mi sí. Bàbá mi ní Seyin Sango inú ọjà tá a wáyé, ó kọjá yìí ní Sulkarnain Gambari market ní Òkè Òsè ní Ìlọrin. So à ń ta màálù, a máa ń lọ ra ní ìlà Haúsá, àrẹ máa ń tà ní ibà. Owó yàrá ti fẹ́ sí ọmọ àríra ní ibà. Tí n bá gbẹ́yìn dáadáa ẹni ẹnu sẹ́yìn náà bí ń ṣe ó túmọ̀ sí pé àpàdé ẹ̀ àtàlù díẹ̀ gbogbo ẹ̀ lẹ́tí mọ̀ náà. Ẹ dá ẹ bá ṣàlàyé sẹ́yìn gan lẹ́kọ̀ọ́ rẹ fún gbòógì tó ń wà bó lẹ́ ṣe gan àti pé bó ló ṣe rọrùn fún yín tó. Iṣẹ́ yìí ó jẹ́ iṣẹ́ tó rọrùn torí bí wọ́n bá bíyàn sí máa rọrùn fún yẹn ni lọ́dọ̀ títí wa ọ̀rùn fún wa gidi gan. tó ṣe náà bá ṣe iṣẹ́ tó ṣe fi lọ́mọ lọ́wọ́ ni because àwọn tó jẹ́ àwọn bá tiwa wọ́n fi lé àwọn bá tiwa lọ́wọ́ àwọn bá tiwa gbàtọ́ bí àwọn fi lé àwọn lọ́wọ́ bá ṣe wá yìí alọ́lẹ̀wé àìjọmọ tó lẹ́kọ̀ọ́
tí sì ń gbìyànjú níwọ̀nba bí Ọlọ́run ṣe fún ọ ní agbára mọ́ so ti iṣẹ́ ìjẹsẹ̀ tó iṣẹ́ gidi ni tọ́pẹ́ ẹni fi lọ́mọ lọ tẹ́lẹ̀ láti fẹ́ ṣe iṣẹ́ tó jẹ́sẹ̀ tó rọrùn ni tẹ́lẹ̀ bá ti sàánú tẹ́lẹ̀ bá ti ní tọ́wọ́ kọ́bọ́ tẹ́lẹ̀ bá ti gbìyànjú tẹ́lẹ̀ ní tọ́wọ́ kọ́bọ́ tẹ́lẹ̀ bá mi ṣe iṣẹ́ yìí ó sì ṣe pẹ̀lú owó pẹ̀lú àlàáfíà tẹ́lẹ̀ àlàáfíà tẹ́lẹ̀ ti lówó lọ yóò máa gbé lọ yóò máa lọ ọ̀nà bọ̀ tọ́lọ̀ yóò kọjá sí ìrọ̀rùn ọjọ́ iṣẹ́ ìrọ̀rùn gidi gan ni so ti iṣẹ́ gidi sí ni tẹ́lẹ̀ fi lé ọmọ lọ́wọ́. ńgbà tí ẹ̀ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ ní ẹ̀yin náà lọ ilé ìwé kí ló wá dé tó yẹ pé iṣẹ́ ìlẹ̀yìn láàyò. nígbà tí ń lọ sí ilé ìwé àwọn tó bí mi àwọn máa ń tẹ̀lé wọn wá tábà tẹ̀lé wọn wá mo fi ara eléyìí bẹ́ẹ̀ sí yìí ni ẹ náà pé gbogbo anísìlá gbogbo àwọn kan lè ṣe iṣẹ́ ìjọba tó ti a ní àwọn tí wọ́n jẹ́ àbúrò wa tó pé wọ́n kàwé èyí tó ní ẹ̀sì èyí tó ní nd èyí tó ní gbogbo ẹ̀ tó pọ́n iṣẹ́ ìjọba bó ṣe wáyé àǹdẹ́bà náà ṣe wáyé àwọn náà kàwé níwọ̀n bó bá ṣe kà mọ́ tó pé èyí ò lè fi lè jẹ́ wá tó ti bàtà máa wá bísíǹsì àyíká ọ̀nà yìí káwọn wá máa ṣe é kún náà kò sí ti ọ̀dà gbogbo náà iṣẹ́ nígbà àti ṣe àwọn náà ti gbọ́n bẹ́ẹ̀ àníyàwó oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ ìyàwó mi ẹ̀sìn ìyàwó mi èmi náà ìṣẹ́ tí mo ṣe mo ti kọ́ níbẹ̀ mo sì yà mo sì gbọ́n bẹ́ẹ̀ alhamdulilayi ẹni pé iṣẹ́ tẹ́lẹ̀ sílẹ̀ káyọ̀ kí àgbáríkà wà ń bẹ́ẹ̀ sílẹ̀ àti tẹ́lẹ̀ àdúrà àgbáríkà èmi pé iṣẹ́ yìí iṣẹ́ gidi ni tẹ́lẹ̀ sì lè fi lé ọmọ lọ so ìdí nù. ẹ tó ẹ̀gbọ́n mi dáadáa àwọn màálù yìí ń bọ̀lẹ̀ ti rí wọn gan àbí ẹ̀ẹ́rẹ́ inú igbó lọ́wọ́ mú wọn ni ń bọ̀lẹ̀ ti rí wọn gan. àárín nínú igbó ẹ̀rí mo sọ́dọ̀ kan pé iṣẹ́ yìí ó ní í ṣe pẹ̀lú owó ẹnu ọ̀wá ta ní lọ́wọ́ a máa lọ ọ̀dọ̀ tó ti ta wọ́n pọ̀ ó bẹ̀rẹ̀ láti bá bíi Jẹ̀bà Màdúgùrí Sókótó Kaduna Kánò gbọ̀rọ̀ a máa ń lọ táàtì máa ń lọ wájà tá a sì mọ̀ dáadáa táwọn àwọn abẹ́tẹ́ pàrọ̀ tájọ ń ṣe wọ́n máa wá náà mọ̀ wọn so à ń lọ ra níbẹ̀ a máa ń tarí àyìn. ó dà ẹjẹ́ àtọ́wá ẹjẹ́ àkóò mẹ́wọ̀n ẹjẹ́ àtọ́gbọ̀nà báyìí bàbá ojú wo lẹ fi wo èdè Yorùbá mo ló dé dúró torí bàbá wo lónìí bẹ́ẹ̀ bá fẹ́ wáṣẹ́ bẹ́ẹ̀ bá dọ̀hún tẹ ní ẹ dákun orúkọ mi ní nǹkan kan báyìí bẹ́ẹ̀ bá tí ì sòdì òyìnbó níbi tá a bá dé lórílẹ̀‐èdè wa lónìí ó ti lè kéèyàn mọ̀ ríṣẹ́ o ojú lẹ fi wo èdè ńbo ló tiẹ̀ wá dé dúró gan àti pé bó la ń bọ́ èdè Yorùbá lọ. ẹ̀sìn pọ̀ olùdarí ẹ rí i pé èdè wa àti sọ èdè wa nù lọ́pọ̀ gbà tí bàbá ṣẹlẹ̀ tí a bá béèrè lọ́wọ́ òdìlé Haúsá ò ní sòwò láíláí Haúsá wọn pàtàkì èdè wọn ní ọlọ́run fi gbọ́n jẹ́ rí ní Nàìjíríà àwọn Yorùbá ti báyìí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn báyìí èdè Israẹli ní bàbá rẹ̀ gbé ìwé àgbò ìbò torí gbàgbọ́ pé àbẹ̀ká ní ti báyìí ẹ̀ lè sọ ẹ̀ lè ṣe iṣẹ́ kí n sọ ìbò nínú èdè Yorùbá bẹ́ẹ̀ náà wá ṣe rí tí a bá ń try láti gbé èdè wa lárugẹ ẹ̀ rí i pé gbogbo kan àwọn ọjọ́ ọ̀hún àbáwọn àtàjọ Yorùbá kọ́ àti fọláṣẹ̀ lẹ́yìn ẹ̀ rí i pé ìbúlá kọ́ dà rẹ̀ kọ́lá ẹ̀ ti bìkan Israẹli ọlọ́pàá tọ́lọ́pàá bá mọ̀ tó bá jẹ́ Yorùbá kó ló sọ Yorùbá Israẹli ló jẹ́ yóò mọ̀ ṣùgbọ́n níwá pé èbó náà bí sí tálábà ti pa lélẹ̀ ọmọ yà mí lọ tó sọ àwọn ìlà yìí yọ gbọ́ra òjò tó kó lójú pa ọmọ yà wọn ni yóò láti ràn án lọ́wọ́ àwọn Yorùbá ó dà pé àwa la pàtàkì rí wa níṣẹ́ ló ṣe rí ẹlẹ́ẹ̀kejì kúmọ́ ni pé àwa tá a bí mọ ó dà pé àtijọ́ àwọn àdékéde wa yí àwọn wa sí lọ́pọ̀ ìgbà ọmọ tá a bí tá a ti kọ́ gbọ́n ká mọ́ lọ léèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àtàlákọ̀ọ́bẹ̀rẹ̀ ànífẹ́kọ́ gbọ́ èdè tí àwa tá a bí àyíkọ́ gbèdè wa a máa tara èso èdè girama sí a máa ṣèlérí sí àti bẹ̀ náà òun náà yóò tún pé àbí èdè tí wọ́n bí wọn yóò pé èdè èdè kẹ́tẹ́ èdè gidi ni kò sí kò ní ká èdè rẹ̀ kún látàrí àkàdé kún láti ṣèdè wa nù èmi rò pé gbogbo ata jẹ́ ọ̀dọ́ tá a bí wọn lásìkò yìí kò ní kó wọn mọ̀ gbé èbó ni yọ̀rọ̀ pé èdè lèbó náà ọmọ tó gbé èbó kò ní kó mọ̀wé ọmọ tó gbé èbó kò ní kó mọ̀wé èmi rò pé èdè yìí ọ̀ka pàtàkì rẹ̀ ẹgbẹ́ wa pàtàkì ìdí ara wa níbi tí a ti rí ọmọ Yorùbá tábà ara lọ́wọ́ inú ẹ̀ lórí pé mo gbọ́ èdè ìpàdé gẹ́gẹ́ bí ọ̀sán ti máa ṣe káwọn ọgbọ̀n nǹkan máa sọ èmi ò rí pé ẹ̀ lè dé ìrìbù tí ọmọ sọ̀rọ̀ bá láíláí. ṣèbédè làwọn náà sọ wọ́n ti gbé àná sílẹ̀ wọ́n gbé àná sílẹ̀ èdè tiwa náà ẹ̀ ká náà tún délé ká náà gbé èdè ká gbé ládùúgbò ká máa ṣe èdè wa ẹni ẹ bá yíbo bá yíra wọn yíbo wọn sọ síra wọn kí ló tọ́ pé Yorùbá àwọn àkẹ́dẹ́ tiwa kún ẹ̀ láti mọ ọ̀rọ̀ gbọ́ àwọn ọmọ orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí èdè kọ̀ọ̀kan sí ẹ̀yà kan ti ka èdè wọn kún káyọ̀ kéde ara kún eléyìí yóò lè jẹ́ ìrànlọ́wọ́ fún gbogbo ẹ̀rọ kan gẹ́gẹ́ bí ìmọ̀ràn gidi. ẹ wo ẹ̀sìn púpọ̀ òun lẹ ti gbọ́ yìí o wọ́n ní kí àwa Yorùbá ká kéde wa kún o
wọ́n ní káà náà mọ̀ ń tà ń ṣe tàwùsá ti yíbò kí gbogbo àkájọ fọ́sowọ́pọ̀ kó lè dodidi ni o kí nàìjíríà lè di nǹkan tá gbogbo àjọmọ̀ náà sí pé nàìjíríà rèé ìlú bàbá mi ni tó lẹ́ẹ̀kan sí kí n tiẹ̀ tó lọ ẹ bá ń dárúkọ yín fún gbogbo yìí tó wà lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Seyin Abubakar Kanike. Kí n tó kù lórí ètò yìí mo fẹ́ kẹ́ bá ń gba gbogbo ọ̀dọ́ nímọ̀ràn pàápàá jùlọ àwọn tán níṣẹ́ lọ́wọ́ àwọn tán fẹsẹ̀ rìn káàkiri ìgboro tán fẹsẹ̀ gbálẹ̀ kiri ìgboro ẹ bá ń gbà wọ́n nímọ̀ràn kan tàbí méjì ká tó kù lórí ètò yìí. gẹ́gẹ́ bí ìmọ̀tẹ́lẹ́ká gba àwa ọ̀dọ́ ó dà pé àkọ́ ọ̀rọ̀ ìjọba wa ó dà pé ìmọ̀tẹ́lẹ́ká gba wa ó dà pé ìjọba ni ìmọ̀yẹn ti wáyé ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ gbà ní kábíyèká bí wà wáyé báyìí láwọn ìjọba táwọn bá kàwé kó tó parí ìwé rẹ̀ ní ìpínlẹ̀ bí sẹ́bẹ̀ẹ́ lọ́pọ̀ bá ti bá yí ẹni tó ní ilẹ̀ fúngbà yẹn wọ́n ti yóò ti ríṣẹ́ àwọn ìgbà àwọn MSc wọ́n ní degree wọ́n ní masters kọ́ àwọn onímọ̀ doctors tí ò ríṣẹ́ àkàbíṣe yìí ní fà á tí nǹkan pọ̀ láàrin ìlú tó yí ọ̀rọ̀ àti ètò iṣẹ́ fáwọn èèyàn ẹ rí i pé a rí i pé ọ̀lẹ́ òdìkú ọlọ́run dọ́ọ̀lẹ́ fúnra rẹ̀ o káà pé àìlè yìí ọ̀lẹ́ ni tí ò ní kà sí àwọn àìlè yìí pé àìlè yìí ọ̀lẹ́ ni tó bá ríṣẹ́ iṣẹ́ ni àwọn pé òun lọ fẹ́ sí èyí náà wà ní ìyàwó ọ̀dọ́ tá a kàwé náà wọ́n bá pé tí wọ́n bá ń kàwé tí wọ́n á ṣiṣẹ́ kan náà níjọ́ tí àǹfààní ìwé bá dé yóò rí ìwé jẹ níjọ́ tí àsìkò iṣẹ́ tí wọ́n ṣe bá dé yóò rí iṣẹ́ tí wọ́n ṣe jẹ lóbi dá kí wọ́n bá ń kàwé kó níṣẹ́ lọ́wọ́ tí wọ́n bá ń níṣẹ́ lọ́wọ́ kọ́ kàwé yóò lè fi jẹ́ ìrànlọ́wọ́ fún gbogbo ẹ̀yìn kí wọ́n sọ̀rọ̀ kan náà pé àyìn àṣà kàwé níwọ̀nba alhamdulilayi tí wọ́n bá ń kàwé kọ̀mọ̀ ṣiṣẹ́ tí wọ́n bá ń ṣe kọ̀mọ̀ kàwé èyí tó bá wá lọ́nà méjì yóò lè fi jẹ́ ìrànlọ́wọ́ fún àmọ́ àwọn ìjọba yìí wà kásánù ọ̀dọ́ wọ́n rà pé àìníṣẹ́ ló mú nípọ̀ ní ìlú táwọn bá ń ṣe òní dínkù ẹ̀rọ kò mọ̀ ní fún àwọn àtàjọ́dọ̀ káà náà ká ṣiṣẹ́ takuntakun ọlọ́kọ́ sànù wa. tó ẹ̀sìn púpọ̀ gan-an ni kí wọ́n á tó fi lọ́rùn lẹ̀ ẹ dákun ẹ bá ń fẹnu àṣẹ ṣàdúrà fún orílẹ̀-èdè nàìjíríà torí ẹni tó ti dáa ó ń fẹ́ àdúrà èyí tí ò tí ì dáa òun náà ń fẹ́ àdúrà o bàbá ẹ dákun ẹ bá ń fẹnu àṣẹ ẹ bá ń fi ṣàdúrà fún orílẹ̀-èdè nàìjíríà yìí. gẹ́gẹ́ bí mo sọ̀rọ̀ kan pé ọmọ ọlọ́rin ni mí sọlá oníkẹyìn ọlọ́sàrà yéèdì ogun bùkọ́ àwọn ọlọ́gbù àlékè rẹ̀ ogun ilé wíwó gbẹ̀tísẹ̀ nàìjíríà ọlọ́gbù àlékè rẹ̀ o ọlọ́wọ́ sànù orílẹ̀-èdè wa lápapọ̀ ọlọ́run jẹ́ ká rí wa lá ọlọ́run sókè rẹ̀ fún wa ọlọ́run sànù ọlábísùn láwọn láti iná. mo lérò pé gbogbo yín lè gbádùn àlejò mi fún tòní ẹ wo mọ̀jẹ̀ ń bá lọ bí wo náà bí ó ṣe mọ̀ lórí ètò fún tòní nù lábàlá bó ṣe ń lọ lórí ètò yín ètò Agogo Ayọ̀ àjàdí ìkọ yín rí òtèmí lórí lèmi jẹ́ bàbá tó bí mi jọ́dọ̀ wálé bàbá ìpè àbúlá àjàdí ìkọ ọkùnrin yóò gbọ́dọ̀ bí ọbẹ̀ tápà lé ń pè tó bá tó wá àdìjọ́ mẹ́jọ tàbí gbàkígbà tábà tó máa bára pàdé lórí ètò yìí ẹ má ṣe ti ń wò ní í ṣe ẹ wá ní kí ni wò ní í ṣe èmi ò ní bá ara lọ́n fẹ́ ó dìgbà kan náà. Agogo Ayọ̀ ló dòde lórí Africa Magic Yorùbá ètò yìí yàtọ̀ sí gbogbo wọn èyí ń gbàṣà àti èdè wa lárugẹ ni Fẹ́mi Ọ̀ṣìn òkú iṣẹ́ ọpọlọ. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Agogo Ẹgbẹ́ tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa kí wọ́n kí ó darapọ̀ mọ́ yín kí ọlá kí ó darapọ̀ mọ́ yín tẹ́ bá ń lù kó mọ́ ọdún kó dún sówó kó dún sọmọ kó dún sálàáfíà tí í ṣe baálẹ̀ ọ̀rọ̀ ojú àṣà kì í rí bí ojú àwòdì kì í ràn ilé lójú owó màmá rí adó olóró òní dún lọ́ọ̀dẹ̀ yín láàárọ̀ lọ́sàn-án láṣálẹ́ Agogo Ayọ̀ ló máa lù lọ́ọ̀dẹ̀ yín ẹ jẹ́ kí a lọ síbi abala ìtàn kékeré ìtàn tá la mú wá fún yín ìtàn alàgbà kan lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n pè ní David Mark ẹ wò kan tá a mú wá fún yín. Agogo Ayọ̀ ló dòde lórí Africa Magic Yorùbá ètò yìí yàtọ̀ sí gbogbo wọn èyí ń gbàṣà àti èdè wa lárugẹ ni Fẹ́mi Ọ̀ṣìn òkú iṣẹ́ ọpọlọ. ẹ káàbọ̀ sórí ètò yín Agogo Ayọ̀ abala bó ṣe ń la wà níta tí máa ń sọ nípa àwọn èèyàn pàtàkì àwọn olókìkí lórílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ ń ta fẹ́ sọ nípa ẹ̀ lónìí ni David Mark ni wọ́n bí ní ìlú Òtùpó ní ọjọ́ 22 oṣù kẹrin ọdún 1948 ó sì lọ sí iléèwé St Francis Catholic Practicing School kó tó lọ sí Nigeria Military School. Mark jẹ́ gómìnà ológun ìpínlẹ̀ Niger ní ọjọ́ 21 oṣù kejìlá ọdún 1983 sí ọjọ́ 17 oṣù kẹjọ ọdún 1985 ní àkókò ìjọba ológun Muhammadu Buhari. Bákan náà ní àkókò ìjọba ológun Ibrahim Babangida ní ọdún 1985 sí 1992
nígbàtí ó di ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 2007 ni wọ́n yan Mark sí ipò ààrẹ ìgbìmọ̀ tí a mọ̀ sí Senate President. Ó jẹ́ ọ̀kan nínú sẹ́nítọ̀ fún Nàìjíríà ní ìpele kẹrin National Assembly ní ọdún 1999 sí 2003 àti ní ìpele karùn-ún ní 2003 sí 2007. Bákan náà ní ìpele kẹfà ní ọdún 2007 sí 2011 pẹ̀lú ìpele keje National Assembly ní 2011 tí yóò parí ní 2015. Mark àti ìyàwó rẹ̀ tí a mọ̀ sí Ellen bí ọmọ. Mark ó sì gbádùn gọ́ọ̀fù àti tébù tẹ́nísì pẹ̀lú squash ní gbígbá. Ó sì jẹ́ onígbàgbọ́. Àríjúbà lórí ètò wa, ètò yín Agogo Ayọ̀ lábára bó ṣe ń lọ. Agogo Ayọ̀ ló dòde lórí Africa Magic Yorùbá. Ètò yìí yàtọ̀ sí gbogbo wọn. Èyí ń gbàṣà àti èdè wa lárugẹ ni. Fẹ́mi Ọ̀ṣìn òkú iṣẹ́ ọpọlọ. Ẹ káàbọ̀ padà sórí ètò wa, ètò yín Agogo Ayọ̀. Ẹni a ní ìgbàgbọ́ pé ẹ gbádùn ìtàn kékeré tí a mú wá fún yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti fi ìwé ṣọwọ́ sí wa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà pé kí a máa gbìyànjú pé ní gbogbo ìgbà tí a máa mú àwọn ìtàn kékeré wa máa pé àwọn máa ń gbádùn. Àwa ní lẹ́nu ọjọ́ mẹ́ta ìtàn kékeré ọmọ káàárọ̀ oòjíire nìkan kan la máa mú wa máa lọ sí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Haúsá ni, Ìgbò ni, Ìjọ ni, a máa mú oríṣiríṣi ìtàn kékeré a ṣe mú ìyẹn wá fún yín. Abala bí tí a ti máa sọ ìròyìn òní ẹ̀wọ̀n ní ìròyìn kékeré kan tí mo kà ní orí ayélujára. Màmá wa Bukky Zainab Ajayi wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sáré wọ ká máa ṣeré sinimá, wọ́n ní bọ́ ṣe sáré wọlé náà máa sáré gẹ́gẹ́. Wọ́n ní tàbá ti rí àwọn jẹ́ pé wọ́n ń ṣe ìranù, wọ́n ń fẹsẹ̀ ìgbálẹ̀, wọ́n láwọn tí wọ́n dúró kọ́ ẹ̀kọ́ gidi kí wọ́n tó bẹ̀rẹ̀ eré sinimá. Wọ́n dẹ̀ nínú àwọn lu ara àwọn yágá pé àwa tá a jẹ́ ọ̀dọ́ wípé ọjọ́ ọ̀la sinimá da gẹ́gẹ́ bí àwọn ṣeré nǹkan tí àwa máa ṣe. Ṣùgbọ́n jẹ́ kí a lọ sí abala ìròyìn ayọ̀ kí a lọ gbọ́ ìròyìn gangan. Agogo Ayọ̀ ló dòde lórí Africa Magic Yorùbá. Ètò yìí yàtọ̀ sí gbogbo wọn. Èyí ń gbàṣà àti èdè wa lárugẹ ni. Fẹ́mi Ọ̀ṣìn òkú iṣẹ́ ọpọlọ. Èmi kì í dọ́lọ́dì wọn, àwọn kì í dọ́lọ́dì wọn. Àgùntàn olólòdì lọ́jà, ewúrẹ́ olólòdì lóde. Àwa la mú gbòòrò dùn lóde, àwa la mú gbòòrò dùn. Káwọn tó ń bínú máa bínú, káwọn tó ń bínú máa bínú. Àjìmọ̀ pé kẹ́ni màá ní làwọn tó bí wọn o. Àjìmọ̀ pé kẹ́ni màá ní làwọn tó bí wọn. Káyọ̀ ojú ọ̀rọ̀ ti ká ẹ̀rọnú ẹ̀mẹ́ ní jù ní lọ ẹ̀tọ́ mẹ́ni tìyà tó. Ògbó tí ò mọ ngọ́ngọ́, wọ́n ń da lúrúbọ̀ mọ́jà pa, wọ́n ń jí mi lórí àwọn. Wọ́n ń jó orin àwọn dàda gidi. Ẹ̀ ń ta òun la bó lórí ẹ̀rín wọ́n ń pa mí. Ọmọ ewúrẹ́ o, irọ́ yín pátá, ewúrẹ́ o, irọ́ yín pátá. Ajá ò ní gbé pẹ́pẹ́ yẹ ké yẹ mọ̀, ajá ò ní gbé pẹ́pẹ́ yẹ ké yẹ mọ̀. Láti pàtó jolú ò pẹ́, bílítà bá ń bẹ láyé àjípa kò mí jolú. Jẹ̀míù lórí wá, Jẹ̀míù lórí wá. Gbẹ́kú ajáde kéré mọ̀ lóko, ọ̀gá ní méjò lóko. Oró ńlá ló ní nínú oko, oró ńlá ló ní. Kí ó ní àtàrà ìlú wà níyọ. Ẹ bẹ̀rù wá ilé o, ẹ bẹ̀rù wá ilé o. Bí ẹ bá bẹ̀rù wá ilé o, kò ní díjà o. Jọ̀gbọ̀n o, ẹ bẹ̀rù àìlá o. Mo jí lè ní mo jí dá o. Mo mọ̀ rìn gòkè kórì lẹ́jẹ̀
African Magic Yorùbá ètò yìí yàtọ̀ sí gbogbo wọn èyí ń gbàṣà àti èdè wa lárugẹ ni Fẹ́mi Ọ̀ṣìn òkú iṣẹ́ ọpọlọ. Adigun singing, Abasa producing, Oretun supersing, Alápò méjì assisting, Obo Wembley, Mama Award, gbàmúgbàmù jìgìjìgì, Olùkẹ́sì Túnmí, gbàmúgbàmù jìgìjìgì, Adigun tẹ̀lé yémi, ọ̀run yàbọ̀, ọ̀bí sẹ́bẹ̀ kíkọ́, ọ̀run yàbọ̀, ṣọ̀rọ̀ rẹ̀ nìkan. It's time to dance, not like before, put your shoes on, your waistline, back and forth, get the groove on, I dey feel like cause papa ti dáhùn sí bẹ̀rẹ̀, ìkàwọ́ lásán, orí ni débi rẹ̀, ọ̀pọ̀ làágùn, irun ara ẹni ò já mọ́, ẹlẹ́dẹ̀ mi àdọ́yọ̀, ariwo ẹ̀ la pọ̀, ọ̀pọ̀ lápè díẹ̀ la fi fún kọ̀sọ̀fẹ́ kọ́ ní ṣayó, ìfáǹfà ní làpóyá, ọ̀rẹ́ máma múyó, mo lè mí lóye, mo fi mú àti àmà, àìnà ọjọ́ ìnẹ́gẹ́ ò mẹ́mà, never see anything until the bara bẹ́ẹ̀kì o, the more you see, let you know, ìwọ̀n náà matric, lọ́sàkúlé mi o, èrè ọmọ ìyá àgbà lókè àrò, gbàmúgbàmù jìgìjìgì, Olùkẹ́sì Túnmí, gbàmúgbàmù jìgìjìgì, Adigun tèmi yémi, ọ̀run yàbọ̀, ọ̀bí sẹ́bẹ̀ kíkọ́, ọ̀run yàbọ̀, ṣọ̀rọ̀ rẹ̀ nìkan. Rẹ̀ jẹ́ òsínú fọ́tò àti poster so you go show. If you dey dance, if you sabi na so we go know. Kàgbé àdẹ́kùn, kedere bẹ̀ wò, ayọ́ mẹ́fún mata kété níṣẹ́ nìkanjó. Nothing dey shock me again. I've seen nothing dey there again. Egemu dé yẹ, àfi kú ṣeré. Àwọn alákọ̀rí bíi tiẹ̀ wọ́n tàkìtì ṣeré. Wọ́n rẹ̀ mí lẹ́gbà, wọ́n lé ní lẹ́gà. Àsán bá ń sá, òkú ọjọ́ kejì ọjà. Arákọ̀rí bí. Agogo Ayọ̀ ló dòde lórí African Magic Yorùbá ètò yìí yàtọ̀ sí gbogbo wọn èyí ń gbàṣà àti èdè wa lárugẹ ni Fẹ́mi Ọ̀ṣìn òkú iṣẹ́ ọpọlọ. Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Agogo Ayo abala bíi tá a máa ti ń ka lẹ́tà òní àwà yìí. Mo ti gba lẹ́tà ayọ̀, mo ti gba lẹ́tà ayọ̀, mo ti gba lẹ́tà ayọ̀, mi ò ní ṣẹ̀rù àyè sẹ́, Fẹ́mi mi ò ní ṣẹ̀rù àyè láìla, mi ò ní dọ́ balẹ̀ fẹ́ gbẹ́, mi ò ní ṣẹ́kù bàtà fẹ́ gbé, iṣu ò ní fa lẹ́tà mi ya, ọ̀tá ò ní fa lẹ́tà mi ya. Abala bíi tí a máa ti ka lẹ́tà ní àwà, lẹ́tà tí a máa kọ́kọ́ kà ní lẹ́tà Daniela Adésínà ọmọ ọdún mẹ́jọ ó jọ mí lójú ní ọjọ́ kan ní aago mi bá dún. Daniela Adésínà bá ní kí òun fẹ́ kí wa lórí ètò wa ètò yín Agogo Ayọ̀, ó nínú òun ń dun ara òun ń yá gẹ́gẹ́ gbogbo tóun bá ti ń wo ètò. Daniela Adésínà ibi tí ó bá wà ilẹ̀ rẹ̀ ni barista ló sọ pé ọmọ èèyàn náà ṣẹ̀ṣẹ̀ yín rẹ̀ tí ó lè wáyé mí, ọmọ èèyàn náà bí tó nítọ̀ òun ò pàkó súná kó tó kú o. Daniela ìwọ ń bẹ láyé ó tún ń bẹ láàyè nínú ọlá pẹ̀lú dẹ̀ra pẹ̀lú àlàáfíà ṣùkúrà líláyì àdúpẹ́ tí ẹ gbogbo ìtí ẹ̀ fi ìwé ṣọwọ́ sí wa inú wa ń dùn, ara wa ń yá gágá ìtí ẹ̀ fi ìwé ṣọwọ́ sí wa lórí ayélujára ti Facebook inú wa ń dùn, ara wa ń yá gágá. Ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá ti ń sọ ọ̀rọ̀ lẹ́tà ìtí ẹ̀ fi ìwé ṣọwọ́ sí wa lórí Facebook ni à ń gbé àwọn lẹ́tà yín jáde. Ẹ̀yin tí ẹ̀ bá sọ lórí aago náà inú wa ń dùn, ara wa ń yá ẹ̀ sọ pé lórí ètò yìí gbogbo ẹnikẹ́ni tí Agogo Ayọ̀ bá dún lọ́ọ̀dẹ̀, bóyá ìnáwó ni o, bóyá ìkómọ ni o, bóyá ìṣílé ni, bóyá ìgbéyàwó ni, ohunkóhun tó bá jẹ́ nǹkan ayọ̀, ẹ máa pè wá jẹ́ kí ẹ máa bá yín kí ẹ máa bá yín jó lórí ètò wa ètò yín Agogo Ayọ̀. Ìyẹn ni lórí abala lẹ́tà. Má gbàgbé lórí ètò yìí àṣà mọ́sàn Yorùbá sọ wọn má bá wọn dá, wọ́n ní tí wọ́n fẹ́ gba ayé lọ́wọ́ èèyàn wọ́n á gba àṣà àti èdè ní ọwọ́ èèyàn. Tí ẹ bá dé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ káàárọ̀ òjìrí ni a ti sọ àṣà náà, Ọlọ́run ò ní jẹ́ ká sọ nǹkan tó bá wúlò fún wa nù. Àdúgbò lọ lórí ètò Agogo Ayọ̀ ti eléṣùmọ́ kí a tó máa lọ. Mo lọ sí City of God Faith Ministry, mo kí wòlíì dókítà Ṣẹ́gun Ọbáyẹ̀lú ẹ̀yin jẹ́ Olódùmarè tí ò lè fọ́, ìrùgbọ́n Olódùmarè tí ò ṣe é fàtú, ọwọ́ ìtàn Olódùmarè tó ń ṣiṣẹ́ agbára, ọgbọ́lọgbọ́ ọmọ ìlàgẹ́ tó ń fi ẹ̀jẹ̀ Jésù tó fi ń dá àjẹ́ lágara. Mo kí gbogbo òjíṣẹ́ Ọlọ́run, iṣẹ́ tá a bá rán kọ̀ kì í pakọ̀, iṣẹ́ tá a bá rán yín kò ní pa yín, ẹ ò ní túyàn sílẹ̀ kí ẹ wá di ẹran ọ̀mú. So gbogbo ẹ̀yin olólùfẹ́ Agogo Ayọ̀, mo fi iná ọ̀run mo fi yí yín ká, mo fi ẹ̀jẹ̀ Jésù mo fi ṣe èdè, mo pa àṣẹ fún ìṣẹ̀dá yín kó dìde kó lọ máa bá wọn máa ládé jẹun, ògo yín ò ní wọ omi, ìràwọ̀ yín ò ní wọ ọ̀kùn, ìpàdé wa bí oyin. Ẹni bá ní sùúrù ni ó jogún ayé o. Ẹ jẹ́ ká
fèyí sọ́kàn o ẹni bá ní sùúrù ohun gbogbo ló wí àmọ̀ràn pàtàkì ṣàlẹ̀ yìí màmá jẹ́ o ẹni tó bá mú lọ́kàn kò tẹ́tí kò gbọ́ ọ̀rẹ́ mi bó o sì gbọ́ ṣe bí ara ẹ ló máa wà o ohun tójú ẹ bá kàn kí o fi kọ́gbọ́n ọ̀rẹ́ mi bó o sì gbọ́ ṣe bí ara ẹ ló máa wà o ohun tójú ẹ bá kàn kí o fi kọ́gbọ́n tabarẹ́ni tó fẹ́ fi ẹsẹ̀ ṣùgbọ́ ìwọ kò rórí ẹ wo kò fọwọ́ wọnú ọ̀rẹ́ mi tabarẹ́ni tó fẹ́ fi ẹsẹ̀ ṣùgbọ́ ìwọ kò rórí ẹ wo kò fọwọ́ wọnú. wọ́n lábánidá kì í bá ní débẹ̀ o wọ́n lábánidébẹ̀ kì í bá ní dá rárá o ẹ fèyí sọ́kàn o fún gbogbo tèwé tàgbà o à ń kìlọ̀ o wọ́n lábánidébẹ̀ kì í bá ní gbọ́ rárá ẹ fèyí sọ́kàn o fún gbogbo tèwé tàgbà o à ń kìlọ̀ o. ẹ jẹ́ ká farabalẹ̀ ká fètò sí ẹ jẹ́ ká farabalẹ̀ ká fètò sí kó bá dénú koronú ẹ̀ wò bó ṣe filé sí kó bá dénú koronú ẹ̀ wò bó ṣe filé